Ẹ káàbọ̀ sí agbọ́nrin yìí níbi tí wọ́n ti mọ ṣàlàyé ní èdè Yorùbá ìmọ̀ ìṣirò fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n ń gbáradì fún ìdánwò WAEC, JAMB àti NECO. Orúkọ mi ni Gafari Lukumon tí àwọn ènìyàn ń pè ní Lukgaf. Mo jẹ́ ọmọ bíbí Ìsẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Pẹ̀lú àǹfààní Ọlọ́run, mo sì ti kọ́ ìṣirò káàkiri orílẹ̀-èdè ní Áfíríkà àti ní gbogbo ìpele pẹ̀lú, láti primary sí graduate level. Mo ti bẹ̀rẹ̀ kíkọ́ ìṣirò láti ìgbà tí mo ti wà lọ́mọdé. Ọlọ́run sì ti lò mí ní sábàbí fún ọ̀pọ̀lọpọ̀ láti yege. Mò ń gbà ládùúrà pé ìwọ náà yóò yege lẹ́yìn tí o bá ti wo ètò yìí tán. Ká tó tẹ̀síwájú, jẹ́ kí n bi ọ́ léèrè nǹkan kan náà. Alákọ̀ọ́kọ́, ṣé o mọ̀ pé mathematics rọ̀ gan? Ṣé o mọ̀ wípé ìwọ náà lè ṣe àṣeyege pẹ̀lú láti ní A tí a mọ̀ sí excellent A? Ṣé ò ń ṣe iyèméjì nípa rẹ̀ ni? Ọ̀dà, jẹ́ kí n bi ọ́ léèrè nǹkan kan. Kí ni 1 + 1? Sọ ọ́. 2 àbí? Ó káre, pàtẹ́wọ́ fúnra rẹ. Bí gbogbo mathematics bó ṣe rí nìyẹn. Fún ìdí èyí, jókòó kí o wo ètò yìí dé òpin. Mo sì mọ̀ pé ó ṣàṣeyege lẹ́yìn tí o bá ti wo ètò yìí tán lágbára Ọlọ́run. Ṣùgbọ́n má ṣe gbàgbé kó o tẹ bọ́tìnì like àti subscribe. N ó pàdé rẹ ní ìpele tó kàn.